Ìwé ìfihàn orí kẹsàn-án ẹsẹ̀ ìkíní. Áńgẹ́lì karùn-ún sì fún un, mo sì rí ìràwọ̀ kan bọ́ sí ilẹ̀ láti ọ̀run wá, a sì fi ìṣíká ihò ọ̀gbun fún un. Ẹsẹ̀ èkejì. Ó sì ṣí ihò ọ̀gbun náà, èéfín sì hù jáde láti inú ihò náà wá, bí èéfín ìléru ńlá, oòrùn àti ojú sánmọ̀ sì ṣókùnkùn nítorí èéfín ihò náà. Ẹsẹ̀ ìkẹta. Èṣù sì jáde ti inú èéfín náà wá sórí ilẹ̀, a sì fi agbára fún wọn bí àkekèé ilẹ̀ ti ní agbára. Ẹsẹ̀ ìkẹrin. A sì sọ fún wọn pé kí wọ́n má ṣe pa koríko ilẹ̀ lára tàbí ohun tútù kan tàbí igikígi kan, bí kò ṣe àwọn ènìyàn tí kò ní èdìdí Ọlọ́run ní iwájú wọn. Ẹsẹ̀ ìkarùn-ún. A sì pàṣẹ fún wọn pé kí ó má ṣe pa wọ́n, ṣùgbọ́n kí á dá wọn ní oró ní oṣù 5. Oró wọn sì dàbí oró àkekèé nígbà tí ó bá ta ènìyàn. Ẹsẹ̀ ìkẹfà. Ní ọjọ́ wọn ni àwọn ènìyàn yóò sì máa wá ikú, wọn kì yóò sì rí. Ó sì fẹ́ láti kú, ikú yóò sì sá kúrò lọ́dọ̀ wọn. Ẹsẹ̀ ìkeje. Ìré àwọn eéṣú náà sì dàbí àwọn ẹṣin tí a múra sílẹ̀ fún ogun, àti ní orí wọn ni bí ẹni pé àwọn adé tí ó dàbí wúrà wà, ojú wọn sì dàbí ojú ènìyàn. Ẹsẹ̀ ìkẹjọ. Wọ́n sì ní irun bí obìnrin, eyín wọn sì dàbí ti kìnìún. Ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ní awọ igbá àyà bí awọ igbá àyà erin, ìró ìyẹ́ wọn sì dàbí ìró kẹ̀kẹ́ ẹṣin púpọ̀ tí ń súré lọ sí ogun. Ẹsẹ̀ ìkẹwàá. Wọ́n sì ní ìrù àti oró bíi ti àkekèé, àti ní ìrù wọn ni agbára wọn wà láti pa ènìyàn lára fún oṣù 5. Ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n ní áńgẹ́lì ọ̀gbun náà bí ọba lórí wọn. Orúkọ rẹ̀ ní èdè Hébérù ní Abádónì, àti ní èdè Gíríkì orúkọ rẹ̀ a máa jẹ́ Apollioni. Ẹsẹ̀ ìkejìlá. Ègbé kan kọjá, kíyèsí ègbé méjì ń bọ̀ síbẹ̀ lẹ́yìn èyí. Ẹsẹ̀ ìkẹtàlá. Áńgẹ́lì kẹfà sì fún un, mo sì gbọ́ ohùn kan láti ibi ihò 4 pẹpẹ wúrà wá tí ń bẹ níwájú Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìnlá. Wí fún áńgẹ́lì kẹfà náà tí ó ní ìpè náà pé tú àwọn áńgẹ́lì 4 sílẹ̀ tí a dè lẹ́bàá odò ńlá Éfúrátè. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún. A sì tú àwọn áńgẹ́lì 4 náà sílẹ̀ tí a ti pèsè tẹ́lẹ̀ fún wákàtí náà àti ọjọ́ náà àti oṣù náà àti ọdún náà, láti pa 3/4 ènìyàn. Ẹsẹ̀ ìkẹrìndínlógún. Iye ogun àwọn ẹlẹ́sìn sì jẹ́ 50,000,200. Mo sì gbọ́ iye wọn. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. Báyìí ni mo sì rí àwọn ẹṣin náà ní ojúran, àti àwọn tí ó gùn wọ́n. Wọ́n ní awọ igbá àyà iná, àti ti jákíntì, àti ti imí ọjọ́. Orí àwọn ẹṣin náà sì dàbí orí àwọn kìnìún, àti láti ẹnu wọn ni iná àti èéfín àti imí ọjọ́ ti ń jáde. Ẹsẹ̀ ìkejìdínlógún. Nípa ìyọnu mẹ́ta wọ̀nyí ni a ti pa 3/4 ènìyàn, nípa iná àti nípa èéfín àti nípa imí ọjọ́ tí ó ti ẹnu wọn jáde. Ẹsẹ̀ ìkọkàndínlógún. Nítorí pé agbára àwọn ẹṣin náà ń bẹ ní ẹnu wọn àti ní ìrù wọn, nítorí pé ìrù wọn dàbí ejò, wọ́n sì ní orí. Àwọn wọ̀nyí ni wọ́n sì fi ń pani lára. Ẹsẹ̀ 20. Ṣùgbọ́n
àwọn ènìyàn ìyókù tí a kò sì ti ipa ìyọnu wọ̀nyí pa kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn kí wọn kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti ère wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́ àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn. Ẹsẹ̀ ìkọkànlélógún bẹ́ẹ̀ ni wọn kò ronú pìwàdà ènìyàn pípa wọn tàbí ọ̀ṣọ́ wọn tàbí àgbèrè wọn tàbí olè wọn. Giscom TV nífẹ̀ẹ́ láti wò ó.